Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, ibi ìpamọ́ wa, àdúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti àrígbà àtútù rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹfà. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Nítorí ajé, ìtẹ̀síwájú, ìgbéga, ọrọ̀ ńlá yóò wá ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni a ó máa wín àwọn orílẹ̀-èdè lówó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti sọ ni yóò rí fún wa lórúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Kò sì nílòdì sí wa ní ọjọ́ ìdájọ́ ní tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ 16 oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àwọn ọ̀rọ̀ ó lágbára. Àwọn ọ̀rọ̀ wọn lágbára. Apá kìíní, a mú àkọ́sórí wa nínú ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ ìkejì. Ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ ìkejì tí ó kà báyìí: nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa ti ń ṣẹ̀, bí ẹnìkan kò bá sì ṣe tí ò bá ṣẹ̀ nínú ọ̀rọ̀, òun náà ni ẹni pípé, òun ni yóò lè kó gbogbo ara rẹ̀ ní ìjánu. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jákọ́bù bákan náà orí ìkẹta ẹsẹ̀ ìkejì títí dé ẹsẹ̀ ìkẹtàlá, nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa ti ń ṣẹ̀, bí ẹnikẹ́ni kò bá sì ṣe tí ò bá ṣẹ̀ nínú ọ̀rọ̀, òun náà ni ẹni pípé, òun ni ó sì lè kó gbogbo ara rẹ̀ ní ìjánu. Bí a bá fi ìjánu bọ ẹṣin ní ẹnu kí ó lè gbọ́ tiwa, gbogbo ara wọn ni àwa ti yí káàkiri pẹ̀lú. Kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó nì, tí a sì ti ọwọ́ ẹ̀fúùfù líle gbá kiri. Ìtọ́kùn kékeré ni a fi darí wọn kiri síbikíbi tí ó bá wu ẹni tí ń tọ ọkọ̀ náà. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ahọ́n jẹ́ ẹ̀yà kékeré, ó sì fọ́nnu ohun ńlá. Wo igi ńlá tí iná kékeré ń sun jóná nì. Wo igi ńlá tí iná kékeré tí ó ń sun jóná. Iná sì ni ahọ́n o, ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ní àárín àwọn ẹ̀yà ara wa ni àwọn tí ń ba gbogbo ara jẹ́, tí ó sì ń tiná bọ ipa ayé wa. Ọ̀run àpáàdì sì ń tiná bọ òun náà. Nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ẹja àti ti ejò àti ti ohun tí ń bẹ ní òkun ni à ń tù lójú o, tí a sì tú lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá. Ṣùgbọ́n ahọ́n ni ẹnikẹ́ni kò lè tù lójú o. Ohun búburú aláìgbọ́ràn ni. Ó kún fún ọ̀rọ̀ ikú tí ń pani. Ó kún fún oró ikú tí ń pani. Òun ni àwa fi yin Olúwa àti Bàbá. Òun náà sì ni a fi ń bú ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run. Láti ẹnu kan náà yìí ni ìyìn àti èébú tí ń jáde wá o. Ẹ̀yin ará mi, nǹkan wọ̀nyí kò yẹ kí ó rí bẹ́ẹ̀ o. Orísun a máa sun omi tútù àti omi ró jáde láti ojúsun kan náà wá bí? Ẹ̀yin ará mi, igi ọ̀pọ̀tọ́ a lè so èso ólífì bí? Tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́ bí? Bẹ́ẹ̀ ni orísun kan náà kò lè sun omi ró àti omi tútù. Ta ni ó gbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín? Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere, nípa ìwà tútù tí ọgbọ́n. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Nígbà tí mo ṣe ìgbéyàwó tí mo sì ní àwọn ọmọ, nǹkan le gidigidi fún mi o àti ìdílé mi. Ẹ̀wẹ̀, mo máa ń sọ fún ìyàwó mi kó múra nítorí nǹkan kò lè le koko títí láéláé. Mi ò fàyè gba ìjẹ́wọ́ òdì láti ti ẹnu mi jáde, nítorí mo mọ̀ pé yóò ní ipa òdì lórí ọjọ́ ọ̀la. Nígbà tí obìnrin ará Sínámù ń pàdánù ọmọ rẹ̀, kò jẹ́ kí ọ̀rọ̀ òdì kankan ti ẹnu rẹ̀ jáde o. Ohun tó ṣàtẹnumọ́ ni wípé yóò dára àti pé ó ti dára. Ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìléníogún àti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ó kọ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ òdì jáde láti ẹnu rẹ̀, èyí tí yóò ran
ohun tí Sátánì fẹ́ ṣe lọ́wọ́. Dípò bẹ́ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ó fẹ́ títí di ìgbà tí ohun gbogbo fi dára lóòótọ́. Àwọn ọ̀rọ̀ lágbára púpọ̀ o. Ní ilẹ̀ adúláwọ̀, àwọn àgbà máa ń sọ pé wọ́n dàbí ẹyin, tó túmọ̀ sí pé ní kété tí ó bá bọ́, kò ṣeé dá padà mọ́ o. O gbọ́dọ̀ kíyèsí ohun tí wàá sọ àti bí wàá ṣe sọ ọ́ nígbà tí o bá ń sọ ọ̀rọ̀ òdì. Kódà kí o kábàámọ̀ rẹ̀ nítòótọ́ nípa sísọ wọ́n, ipa tó ní kì yóò ṣe é túṣe o. Má ṣe sọ ọ̀rọ̀ òdì nígbà tí inú bá ń bí ọ gidigidi tàbí nígbà tí inú rẹ bá dùn, nítorí o lè sọ àwọn ohun tí kò yẹ. Ó yẹ kí o kíyèsí ọ̀rọ̀ ẹnu rẹ nígbàkúgbà tí inú rẹ bá bàjẹ́, nítorí agbára wà nínú ahọ́n rẹ o. Agbára ikú àti ìyè wà lábẹ́ ahọ́n rẹ. Ìwé Òwe orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkọkànléníogún. O sì gbọ́dọ̀ ní àkíyèsí àwọn ọ̀rọ̀ tí ìwọ yóò máa sọ. Ìwé Òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkejì sọ pé bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ dẹ́kun fún ọ, bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ mú ọ, ohunkóhun yòówù kí ó ṣẹlẹ̀, máa ronú kí o tó sọ̀rọ̀ o. Bákan náà, jẹ́ kí àwọn ọ̀rọ̀ ẹnu rẹ máa ní ìbámu, kí ó máa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára o. Ó lè ba èyíkéyìí ọ̀rọ̀ òdì tí a ti sọ sí ayé rẹ àti àyànmọ́ rẹ jẹ́ o. Ọmọ tuntun ni Jábésì nígbà tí ìyá rẹ̀ sọ̀rọ̀ òdì sínú ayé rẹ̀. Ó fi sínú ayé ìbànújẹ́ àti ìrora títí láé nítorí ó sọ̀rọ̀ nígbà tí ó wà nínú ìrora. Ọpẹ́ ni fún Ọlọ́run. Jábésì kọ ìbìnújẹ́ àti ìnira nípa sísọkún pé kí Ọlọ́run kí ó bùkún òun. Ọlọ́run sì yí ayé rẹ̀ padà. Ìwé Kíróníkù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá. Olùfẹ́, ohunkóhun tí o bá sọ ni ìwọ yóò rí o. Nítorí náà, lo ahọ́n rẹ dáradára. Tí o bá sọ àwọn ọ̀rọ̀ òdì sí ayé ara rẹ tàbí àwọn ọmọ rẹ, béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run kí o sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n rẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà pé ọ̀rọ̀ rẹ̀ yóò máa gbé ọ sókè, yóò sì bùkún ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú rẹ ní orúkọ Jésù. Kókó àdúrà: Olúwa, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè lo ahọ́n mi dáradára ní orúkọ Jésù. Àmín. Olúwa, ràn mí lọ́wọ́ láti lè lo ahọ́n mi dáradára. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. A ó lè lo ahọ́n wa dáradára láti máa súre fún wa, fún àwọn ọmọ wa àti fún àwọn tó yí wa ká ní orúkọ Jésù. Olúbùkọ́lá Yakub ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.